ní ìwọ tí o bá ń sọ wípé oògùn ọ̀jẹ̀ lára ẹ Ajegun asina ni Ajegun asina bá bá fẹ́ ewúro sẹ́nu yóò kọ́kọ́ korò àmọ́ nígbẹ̀yìn yóò padà dùn ni ọmọ ìyá mi ewé ewúro ló wà ewé ewúro ọlọmọ yín ń gún yìí ní ń gún lójú ọlọ ewé ewúro tán pè ewé ewúro rẹ̀ ẹ ti rí ewé ewúro rẹ̀ ewé ewúro ló mọ̀mọ̀ wá bọ́ bá ti wá tán ọ wá ewé tí wọ́n pè ní ẹ̀yìn olóbe o ti rí ẹ̀yìn olóbe rèé ẹ̀yìn wọn nílé tó bá wo èso tiẹ̀ kábí ẹ̀yìn lòún fi èso tiẹ̀ sí o ti rí ẹ̀yìn lè so rẹ̀ máa wà èso rẹ̀ ní títí tó ní kábí èso ẹ̀yìn lẹ́yìn bẹ́yìn lólóbe èso tiẹ̀ ó mọ ẹ̀yìn olóbe ó fi sí i sọ̀ǹgbọ́n mi yé wà lẹ́pẹ́ oògùn òṣìṣẹ́ lára ẹ̀ tú dànù Ajegun sàn ni bó bá tún á ti sí Ajegun tán ara ó tún wá dè ọ́ ọ̀nà ó là fún ọ ájò tó ti ń lò lé tipẹ́tipẹ́ yóò sì máa jẹ́ fún ọ lẹ́yìn méjì yẹn ò pé kí ló tún kù ọba kú ìyèrè orí ìyèrè rè ìyèrè lámà dà sójú ọlọ yẹn kò ní ó rí pé kò níye òkà nígbà ọmọ bí léèrè mi léèrè pé bàbá mélòó láwà lò ó sí mélòó kankan tó lò iye tó lónù o iye tó lónù o iye tó lónù o iye tó lónù o lọ́ọ̀bá ó gún ìyèrè yẹn mọ́ ọba ti gún ìyèrè yẹn mọ́ tó bá wá tó lọ́ tó kúnná lẹ́bẹ́lẹ́bẹ́ ìgbín ẹ mọ ìgbín ẹ pín sí ẹ bá ti yọ tẹ́ ẹ ṣe tó yọ jáde ẹ wá gé sí méje bọ́sọ ọkùnrin náà méje ní ó gé sí o bọ́sọ obìnrin náà méje ní ó gé sí o kò jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀bà kó dà sínú ìkòkò inú ìsásùn lọ́ba di sísè ní sísè jiná lọ́ba di sísè jiná ó sì tí ó jiná lẹ́bẹ́lẹ́bẹ́lẹ́bẹ́ wà lẹ́ ọ̀nà ńlá fún ọ̀nà òròjú fún ọ nǹkan rẹ̀ ó sì dùn nǹkan rẹ̀ ó dùn ọmọ ọgbọ́dọ̀ máa bó sì lára èèyàn nǹkan burúkú ni ọlọ́run ló ní owó lóòótọ́ àmọ́ kò tẹ́ni tọ́lọ́run fún àwa náà lọ́lọ́run ló fi ní fún àwa náà ni ó fún un àmọ́ tó bá wá fẹ́ kí sẹ́yìn ọ jẹ́ fún ọ kò sígbà tó lè jẹ́ obìnrin lè jẹ́ ọkùnrin lè jẹ́ ọmọdé lè jẹ́ àgbàlagbà lè jẹ́ bá fẹ́ kí sẹ́yìn ọ jẹ́ fún ọ fún mi ó fi owó Ajegun ó ti rí account number mi ni ó ti rí account number mi o ti rí account number yẹn sórí gidigbi nọ́mbà mi nìyẹn Alhaji Arẹ̀sà Balagunmu.